Been doing outside since last night, Hassan? And what's that going to do for you if I tell you? Oh, Mofemi, Mofia, why are you making a scene? I'll tell you, please. You don't want to leave, right? She, òjìji èèyàn máa lọ ń jalè dé ẹni ni. Oh, possible. Ilé pọkọ mi. There's concrete evidence. Concrete evidence pé òun ló ṣekú pa Hassan. Bankole, we are going to lose this case. What are you saying for goodness sake? What they do? I think they court òun sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ ipa ti lose case. Kí ni tí wọ́n gbélé yìí now? And I know you to be a very strong and smart lawyer. What are you saying now? Oh, ego kain ajo. Kí ni túmọ̀ ẹ̀? If they can get 5 million, I assure you are going to win this case. We are going to win this case. Orí ẹ ti dàrú. Ṣèbà fún Elédùmarè arúgbó ọjọ́ àdàgbà má pààrọ̀ oyè ọba tó ju gbogbo ọba lọ ọba tó ń gbébi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ kábíyèsí Elédùmarè. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan àìmu ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọ́mọ àròbí ọmọ àtòrè. Ètò Gbajúmọ̀ òun la tún mú wá lénìí. Adúpẹ́ pé a dá ọjọ́ pé adúpẹ́ pé a dá ìgbà kò adúpẹ́ pé ọlọ́run Elédùmarè ó kà wá kún alààyè lọ́jọ́ òní ẹ ṣé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílé lóko àti lẹ́yìn odi ẹ̀yin náà ti mọ̀ pé gbogbo ẹni tẹ́ ẹ bá ní ká gbé wá sórí ètò yálà òǹkọrin òǹṣeré tíátà ìyálọ́jà bàbálọ́jà àgbálẹ̀ ẹnikẹ́ni tó bá ṣáà ti ń ṣe dáadáa ní àwùjọ wa àwọn ni wọ́n máa wá ń bá wa lálejò lórí ètò yìí. Ìkànnù wọn ni wọ́n wọlé sọ̀wá wá lénìí. Ọmọ yín ni wọ́n olólùfẹ́ yín ni wọ́n ẹni tí ayé ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ máa tọ́lọ́run dẹ̀ tún máa gbé lọ́wọ́ sókè òun ni wọ́n jẹ́. Èmi kọ́ ni máa ṣe àfihàn wọn fúnrara wọn ni wọ́n máa wọlé tá máa bẹ̀rẹ̀ ètò. Gbogbo àwọn abala tẹ́ máa nífẹ̀ẹ́ sí pátápátá gbogbo ẹ̀ ló pé pérépéré sórí ètò lénìí. Àlejò mi ẹ jẹ́ ká ṣe ní kíákíá o nítorí pé lórí ètò yìí àkókò kì í ṣe ọ̀rẹ́ wa rárá ẹ máa wọlé bọ̀.
lọ́pọ̀lọpọ̀. Mi ì fi taratara gbádùn ijó àmọ́ mi fẹ́ kẹ́ lù mí nítorí mo rí bẹ́ẹ̀ ṣe ń kó ojó yẹn èmi náà láti kó tèmi kí n má kó bá. kí la wá tí ì ṣe kí la wá tí ì ṣe kọ́lọ̀ ń ṣàánú wa ni. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò Gbajúmọ̀. Yes ma. Àwọn aráalé ń kọ́. Àlàáfíà ni wọ́n. Ṣé ń lọ dáadáa? Alhamdulillah. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ̀dẹ̀ dárúkọ yín. Ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o mo kí yín ti akọtakọ mo kí yín tẹ̀sọ̀tẹ̀sọ̀ mo kí yín tológun tológun Táwàkálítù Olúwayẹmisí Ajíṣefínní lórúkọ mi. Táwàkálítù Olúwayẹmisí Ajíṣefínní. Ọmọ ìlú wo ni àǹtí Táwàkálítù? Ọmọ Ìrẹsì ni. Níbo nìyẹn? Ọ̀ṣun. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn ní ọ̀dọ̀ yín? Ó tán. Níṣẹ́ bá dé. Ẹ lọ lè ní. Èmi ni ọmọ bádìyẹ bá kú àtàlà ń lọ. Èmi ni ọmọ bíire ọmọ wíire ọmọ sùnre. Ṣé bí wọ́n ṣe máa ń ṣọwọ́ náà ni ọmọ bíire? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Báwo ni kékeré yín? Àwọn iléèwé wo lẹ lọ? Mo lọ sí ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ Police Children's School torí ọlọ́pàá ní ìyá mi so barak la gbé ní kékeré. Ṣọ́ọ̀ṣà àbí bẹ́ẹ̀ kọ́ bóyá bẹ́ẹ̀ ni ó yẹ kí n kọ́ ṣe kí n gbà tẹ́ wọlé. Mo lọ sí Police Children's School so secondary school mẹ́wàá lédè wà post to Ìbàdàn náà ní gbogbo ẹ̀ nígbà yẹn so 2002 ni mo ṣetán ní secondary school but ẹ mọ̀ admission university nǹkan bẹ́ẹ̀ yẹn time ń lọ so ìgbà yẹn mo dẹ̀ máa ń sọ doctor ni mo fẹ́ ṣe doctor ilé wa wọ́n ti ń pè mí ní Dr. Tawa. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni àfi bó dẹ̀ ṣe yí bírí nígbà tí admission ò dẹ̀ tí bọ́ sí nígbà yẹn mo bá ní mọ́mì mo fẹ́ ṣe movie wọn ni mo fẹ́ ṣe film mọ́mì mi dẹ̀ wọ́n strict gan bàbá mi náà wọ́n wò pé ó ṣe máa jẹ́ pé fíìmù ni ó máa ló fẹ́ ṣe iṣẹ́ pọ̀ nílẹ̀ àmọ́ nílé wa ẹ̀yin lójú Olódùmarè ni mi àbí gbẹ̀yìn wọ́n nífẹ̀ẹ́ mi gan-an ni nǹkan tí n bá ti ní mo fẹ́ báyìí náà máa ń bá mi fẹ́ ìgbà tí mo dẹ̀ tún gbé dé tí mo ní àìwò mo fẹ́ ṣe fíìmù fẹ́ ṣe fíìmù ìgbà yẹn Múyìwá Adémọ́lá fíìmù Múyìwá Adémọ́lá ni tó bá ní mo máa ṣe múvì máa ní pé rọ ni mo kàn wò pé ẹ wò ẹ jẹ́ kí n lọ enroll tí n bá bẹ̀rẹ̀ láti bẹ̀ wẹ́rẹ́ tó bá dé àmà gain admission bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn so èèyàn kan ládùúgbò mi gbà yẹn òun náà ṣe múvì àǹtí Táwà olórúkọ mi bó ṣe mú mi lọ sọ́dọ̀ Òjùpá Agogo nìyẹn gbà yẹn bí mo ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn à ń kọ́ ijó à ń kọ́ oríṣiríṣi nǹkan mo ti kọ́ makeup so àṣàǹbá lọ wẹ́rẹ́ títí di ìsinyìí. Ọdún mélòó lẹ lò pẹ̀lú bàbá Òjùpá Agogo? Mo lò ọdún mẹ́ta 2003 ni mo wọ film industry mo wá ṣe graduation ní 2006 so kété tí mo ṣe tán lọ́dọ̀ wọn báyìí bí ṣe tún darapọ̀ mọ́ ọ̀dọ̀ Fúnkẹ́ Akíndélé nìyẹn àti Fúnkẹ́ bí ṣe báńkì Fúnkẹ́ náà tún ṣe mú mi mọ́ra nìyẹn Táwà she's a good girl ọmọ dáadáa ni ó lẹ́kọ̀ọ́ bó ṣe mú mi mọ́ra nìyẹn mo ti wá báńkì Fúnkẹ́ náà ṣiṣẹ́ tẹ̀lé wọn lọ location ó yẹ ẹ ló Táwà ibo ló wà wá bá mi lẹ́kọ̀ọ́ Táwà ibo ló wà máa bọjá lọ sàbújá báńkì Fúnkẹ́ náà ti ṣe dìyà mi náà nìyẹn ní movie industry títí dìsìn. Ní ọdún tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí èwo ni ká sọ pé ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ yẹn eré tẹ́ kọ́kọ́ kópa nínú ẹ̀? Ìlú àwọn àjẹ́ nígbà yẹn fíìmù Òjùpá Agogo ni that was 2004. Ìlú àwọn àjẹ́ ipa wo lẹ kó nínú ẹ̀? Ẹ ti gbọ́ táìtù gan ó yẹ kẹ́ ti mọ̀ bọ̀ Òjùpá Agogo tó jọ̀gá mi gan yàtọ̀ sí pé nínú rehearsal tábà ti wà ní rehearsal kan máa ní Táwà she's a good girl she has passion for this thing you know pé ọmọ yìí ó mọ nǹkan tó ń ṣe so àti rehearsal náà ti ń wò pé I will keep this role for Táwà she will do it so when we got to location ẹ mọ̀. ẹ jẹ́ kó òyìnbó yẹn wáyé. ẹ má bínú so ìgbà tí a fi máa dé ibi tí a ti fẹ́ ṣe movie location wa wọn kọ́ ni Táwà yá máa bọ̀ wá ṣe role yìí 5 scenes ni mo ṣe ń gbà yẹn mo dẹ̀ ṣe dáadáa inú wọn dẹ̀ dùn wọn dẹ̀ pàtẹ́wọ́ fún mi so wá tó wá jẹ́ kó wú mi lórí wípé tíyàn bá ń ṣe nǹkan tágbàlagbà àbí ọmọdé bá wà níbì kan tó tún encourage èèyàn tó ń tọ́yàn sọ́nà tó tún jẹ́ kéèyàn máa mọ̀ pé nǹkan tó ń ṣe yìí wàá ṣoríire ń bẹ inú ìmọ̀ máa dùn ni bí mo ṣe tún ń ra mọ́ nìyẹn. Ṣẹ́yìn tí wàá gbé eré kankan jáde ní owó ẹ ti lówó yín láti fi gbé eré kankan jáde. Owó mi kọ́ owó mọ́mì mi ìyá mi ló ń finance owó mọ́mì mi owó mi náà ni mo ṣe ìṣẹ̀ṣe làgbà ní 2008 mo ṣe ìṣẹ̀ṣe làgbà 2014 mo ṣe ọmọ líle 2016 mo ṣe mọ́kele bọ̀ yín ò tí ì jáde.
mi ò tí ì jáde ẹ ṣe ṣe yẹn láìpẹ́ yìí àṣẹṣe láìpẹ́ ni wọ́n ń bọ̀ lọ́nà ẹ ṣe ẹ nínú iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò yìí àǹtí Táwà èròǹgbà yín kẹ́ ẹ tó wọ inú ẹ̀ ẹ mọ̀ ń gbà mí yẹn lómi ẹ máa pé kíní ó yẹ kí n lè ṣe kò lè náà ṣé nǹkan tẹ́ ẹ ní lé ọkàn kẹ́ ẹ tó wọnú ẹ̀ òun náà lè bá nígbà tẹ́ ẹ wọnú ẹ̀. ìbéèrè ńlá mo bá mi dẹ̀ tún bá. ẹ là kó yé wa. kí n tó wọ movie industry gbà yẹn mo máa sọ pé lóòótọ́ mo á wò pé mo mọ̀ act mo lè act mo lè kọrin mo lè jó níwọ̀nba tí n bá wọbẹ̀ kò yẹ kó nira mo sọ fún mọ́mì mi ni pé alájà ẹ má worry industry ẹ fún mi 2 years máa di star mọ́mì mi ni 2 years ẹ fún mi lọ́dún méjì kí n tí bá ti wọbẹ̀ báyìí máa di star ni ṣùgbọ́n gbà tí mo wọbẹ̀ mo mọ̀ pé kò easy o eléyìí tí mo lò ní abẹ́ ọ̀gá mi gan tí mo fi kọ́ṣẹ́ ọdún 3 ni a máa lọ sí rehearsal a máa lọ sí a tún máa ṣe night rehearsal mo rí pé kò easy a tún wá ṣe graduation tán kò tún kí n ṣe pé ọjọ́ tí yàn ọ̀gá nìyàn kàn án a tún bẹ̀rẹ̀ sí ní ṣe wẹ́rẹ́ títí dìsìn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. àǹtí Táwà àwọn olólùfẹ́ yín wọ́n ní àwọn fẹ́ kí yín àwọn tó fẹ́ kí yín wà àwọn tí wọ́n dẹ̀ tún ní ìbéèrè fún yín àwọn náà wà abala yẹn la fẹ́ wọ̀ báyìí ní ìsìn èyí tá à ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò. mi ò sá. ìdí aṣọ. orúkọ mi ni olórí Mobọ́lájí Adéyẹmọ láti iwájú dípò Ilé Ifẹ̀ ìbéèrè mi lọ sọ́dọ̀ Táwà Ajíṣefínní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni wípé wọ́n lóun àti Lateef Adédìméjì pọ́n ṣe secret wedding ṣóòtọ́ ni àbí irọ́. èmi ò fẹ́ Lateef múvì mi ọmọ líle tí mo sọ pé mo ṣe lẹ́ẹ̀kan yẹn ní 2014 inú múvì lèmi àti Lateef ti fẹ́ra so nínú fíìmù yẹn a ṣe wedding so bá a ṣe wá lo picture wedding sí DP Instagram báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní pè nìyẹn Táwà ti fẹ́ Lateef o Lateef ti fẹ́ Táwà àfẹ́ra àwọn ẹ̀gbọ́n mi ni ọ̀rẹ́ mi ni àfẹ́ra. kò sí nǹkan bíi fífẹ́ láàrin ẹ̀yin méjèèjì kò sí nǹkan tó jọ. ẹ jẹ́ àpadà sójú àgbẹ̀. orúkọ mi ni Aminat Jimoh láti Àpáta nìbàdàn Táwà Ajíṣefínní mo fẹ́ bá sọ̀rọ̀ so mo láìkí múvì yín tí ẹ bẹ ṣe máa ń ṣó ó dẹ̀ wá òkè ó fine gan mo dẹ̀ láì bẹ̀dí ìbẹ̀ ṣe máa ń heart nínú fíìmù so mo láìkẹ́ gan ẹ túbọ̀ continue láti máa heart báyẹn Ọlọ́run máa fún yín ṣe. mi ò àmì yàrá bíi mi ò tani mi ò mọ̀ ṣe Ọlọ́run nìkan náà ló ń fún mi ṣe bẹ́ẹ̀ ṣe wá nífẹ̀ẹ́ mi tẹ́ ń fẹ́ mi tẹ́ ń rí mi ní títì tó bá jẹ́ pé pátí mi tẹ́ ń rí mi tẹ́ ń dì mọ́ mi tẹ́ ń kí mi tẹ́ ń ṣàdúrà àdúrà yìí náà àtúbọ̀ máa gbà lórí mi bẹ́ẹ̀ ṣe wá nífẹ̀ẹ́ mi Ọlọ́run á nífẹ̀ẹ́ yín tilétilé á nífẹ̀ẹ́ yín tọ̀nàtọ̀nà èmi náà nífẹ̀ẹ́ yín ẹ ṣé gan ni thank you. Olúwa ṣeun. àǹtí Táwà nínú gbogbo àwọn eré tẹ́ ẹ ti kópa nínú ẹ̀ èwo ni ẹ lè sọ pé ẹ ṣe tó ṣe bí ẹni fẹ́ gbòyìn tẹ́ wò pé ipa tán ní kó nínú eré yìí ó ṣe bí ẹni lè díẹ̀ ṣé kankan tiẹ̀ ti wà bẹ́ẹ̀. kò fẹ́ sí àmọ́ ìkan tí mo kàn ṣe láìpẹ́ yìí mo ṣe bí eré ni mo ń ṣe bí pé mo nǹkan ń ṣeré bí pé mo ń ṣàwàdà Ọlọ́run kàn sọ di òótọ́ mọ́ mi lọ́wọ́ sọ di ńlá irúbọ iṣẹ́ Yéwándé Adékọ̀yà fíìmù yẹn mo ka script mo dé location mo dé shoot àmọ́ nígbà tó di pé ó wà online táwọn èèyàn ń wò ìpè yìí pọ̀ both home and abroad calls ó ti pọ̀ jù àwọn èèyàn kàn ṣàdúrà fún mi ni èmi náà wá ń wò níwò pé kí ni mo ṣe oríṣiríṣi ẹ̀bùn ni àwọn èèyàn kàn fún mi tó bá rí mi ìrúbọ o tó bá rí mi Táwà àwọn expect pé mo lè ṣe movie tó wà emotional pé mo sunkún mo ṣe pé àwọn ò rí mi rí bẹ́ẹ̀ so mo kàn ń sọ pé I'm an actor film actor ni mi ó yẹ kí n máa expect pé mo lè ṣe anything so mo dẹ̀ dúpẹ́ pé bí mo yẹn ṣe tẹ́ ṣe ń gbà mo appreciate yín gan mo máa dúpẹ́ náà ni ẹ ṣé gan ni thank you so movie yẹn nìkan náà ni mo ṣe lè sọ for now. àǹtí Táwà kí ni ipa tí ẹ lè kó nínú eré. kò really sí ipa tí mi ò lè kó nítorí pé mo mọ̀ wípé mo ti gba iṣẹ́ mi iṣẹ́ tí mo yàn láàyò ni mi ní iṣẹ́ méjì iṣẹ́ mi ni àmọ́ bó ti wá léwu kò jẹ́ pé gbogbo nǹkan ni mo lè ṣe nínú fíìmù náà wọ́n ní pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà nítorí pé ó fi ọgbọ́n ṣe tí rò bá wá tí mo bá ka script tí n bá wò máa wò síwájú máa wò lọ sẹ́yìn tí máa rí pé nǹkan tó máa yọ mí lẹ́sẹ̀ lẹ́jù ni because àwọn roles kan wà tó yẹ pé even tí n bá ṣèrà jù nínú movie
àwọn tó jẹ́ olólùfẹ́ mi tán wò mí tó bá rí mi gbà mo máa ní Táwà mo respect ẹ ju gbogbo yẹn lọ o mo like ẹ ju gbogbo yẹn lọ no I want the best for you má máa ṣe bẹ́ẹ̀ yẹn so màá wò pé ó dà lóòótọ́ òótọ́ ni àmọ́ tá a bá sọ pé wọ́n ní mo ka script pé mo fẹ́ ṣe aṣẹ́wó lè múra bí mo ṣe múra a fẹ́ bí pé mo ní ìtàn mo wá fẹ́ ṣe ìtàn mo fẹ́ sọ̀rọ̀ nípa ara lé mi kan tàjọ gbé rí ìṣesí ẹ̀ bó ṣe ń ṣe tó fi ń pè ní aṣẹ́wó bẹ́ẹ̀ ni mo ṣe máa ṣe kò kí ṣe pé ìwà yẹn tá a bá wò nínú múvì pé aṣẹ́wó ni wá àbí àlẹ́kọ̀ọ́ gbogbo àlọ́mọ tán bí rere bọ́ iṣẹ́ tá a yàn láàyò ni a máa ṣe àmọ́ tá a bá ti wá ṣe náà ká tó máa fọgbọ́n ṣe ni torí àwọn tó ń wò wá. nípa àwọn ògo wẹrẹ tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. bẹ́ẹ̀ ni mo ti lọ ṣe múvì nílé kan rí tí mo débẹ̀ tán dẹ́ẹ̀dì mọ́ mi tán yọ̀ mọ́ mi the next thing tí dáàdì tó nílé yẹn máa sọ ni tá bá ti ń àwọn ọmọ wa máa ní kán wọlé ni tó bá ti ń dípọ́n ti ń ṣe fíìmù wọ́n ń dì mọ́ra wọ́n ń ṣe ó bá mi lọ́kàn jẹ́ lóòótọ́ iṣẹ́ là ń ṣe Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó díṣẹ́ mọ́ wa lọ́wọ́ àwa náà máa ṣe bó ṣe yẹ ká ṣe. nípa àmì ẹ̀yẹ a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ni wọ́n máa ń fún àwọn èèyàn ní àmì ẹ̀yẹ ní pàápàá ní Nàìjíríà ṣé ẹ ti gba àmì ẹ̀yẹ kankan látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́? mo gbà nígbà tí mo wà ní Òdòdó-Pagbo tí mo ń kọ́ṣẹ́ gbà yẹn best student of the year tí mo join mo gbà tí mo dẹ̀ tún gbà ní Ìlọrin àwọn ẹlẹ́sìn nílọrin àwọn náà pè mí lórí fóònù mo dẹ̀ lọ sí Ìlọrin wọ́n dẹ̀ yẹ mi sí mo dẹ̀ gbà àwọn méjèèjì tí mo ṣe gbà nìyẹn. ẹ̀yin olólùfẹ́ àǹtí Táwà Kálítù Ajíṣefínní mo lérò pé wọ́n ti dáhùn àwọn ìbéèrè tẹ́ bí wọ́n ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ kí wọ́n náà ẹ ṣé àdúpẹ́ èmi náà ń bá wọn dúpẹ́ lọ́wọ́ yín ìfẹ́ tẹ́ ẹ ní sí wọn àbí ìfẹ́ tẹ́ ẹ jọ ní síra yín Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n ẹ máa wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní ọwọ́ lọ́wọ́ báyìí yẹn lójú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí mo mọ̀ pé tá a bá tún pe àǹtí Táwà wọn á jẹ́ wa níhò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. kẹ́ máa wò ní gbogbo ìgbà tán bá ti ń gbé wá síwájú yín ṣe bẹ́ẹ̀ yín náà mọ̀ pé gbogbo àwọn tó ń gbé wá síwájú yín àwọn lọ́pọlọ ni àwọn tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí inú yín á máa dùn ara yín á máa yá gbogbo inú ilé yín á rojú. Gbajúmọ̀ lẹ́tọ̀ yìí à ń fi yé yín pé gbogbo àwa tó jẹ́ pé a máa ń dẹ́rìn pòṣónú tá a máa ń jẹ́ kó jẹ́ pé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí wa báyìí ìdùnnú àtayọ̀ ló máa ń jẹ́ tiyín. ẹ̀yin ará mi Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ má yí síbòmí o òun ni mo fẹ́ kẹ́ máa wo gbogbo ìgbà ẹ ṣe púpọ̀. orúkọ mi ni ìyáàfin Ọlárẹ̀wájú Hasan Adéṣínà tí gbogbo ayé ń pè ní Ìyá Àwẹ̀rò. àfi kí n yanjú wọn. yanjú ẹ torí ewúrẹ́ tó bá da fánù orí rẹ̀ náà la fi kó fẹ́ bọ̀. torí ẹni tó bá gbé obìnrin sílé nìkan ló máa act responsible. Ramat lẹ́nu ẹ̀ ó ń sọ fún mi pé mi wà responsible nìyẹn o ìrìyàn tọ́lọ́ ní kó níwájú tọ́lọ́ tó wá ní kó lẹ́yìn ó dẹ̀ ṣọ́ pé tọ́lọ́ ṣe dẹ́ rí. ṣèwọ́n wọ́n lẹ́yìn lẹ́ máa fún mi lówó mi. owó kí ni. owó kí n fò ní. arákùnrin yìí ti kú náà. kò kí n ṣe news ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ yẹn ni ó ti kú nìyẹn máa fọ 500,000 mo sanwó òkú ẹ nìyẹn. ó sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀. o sì gbọ́ kadà pamọ́ fún dídí ọ̀sẹ̀ kan òmù wa ò ṣe dìlíbà. màámi ló kú bàbá. màmá rẹ kú. ẹ̀yin náà má gbàgbé àdéhùn yìí àti ìdọ̀sùn àdéhùn wa dẹ̀ ní pé ìyàwó yín wọn ò lè dé sáìdì ọ̀dọ̀ mi mọ́ ẹ̀yẹ́ kan wà lọ́dọ̀ yín bẹ́ẹ̀ kémi náà lè ṣe kí n dọ̀dọ̀ mi mú mi. sùúrù lẹ máa ní. wọ́n ṣáà ní sẹ́ẹ̀ ọ̀kan tẹ́yìn ọlọ́pàá máa ń pè ní german cell àbí tí ó ń tọ́ ọlọ́run jẹ́ kán fi núgà síbẹ̀. wọ́n fẹ́ bọ́ọ̀lù kan yẹn jẹ́ fún gbogbo wa ni. ẹ dákun níbo lẹ fẹ́ mọ wálé sí lọ́dà àdàjọ orí ẹni báyìí tẹ́yìn gan sì mọ̀ pé wọn ò ní. ẹ̀yin lẹ́ni kan fi mẹ́ṣíìnì lẹ́ máa fọ mọ́tò irú ká dáadáa wo nìyẹn ó dà pẹ́ ìyàwó yẹn sàkílẹ̀ gbé tẹ̀ ń gbìn gan. ṣé wọ́n tí wọ́n fi mọ́tò pààyẹ́ tó rí nǹkan yé àní ọlọ́ọ̀tẹ̀ inú kọ́ mọ̀ nítorí ṣe tó ṣe. ká fi tí ọya fún ọya nílé rẹ ọmọ fi ń rojú o ká fi tí ọba lùfọ̀ fún ọba lùfọ̀ ní àgùnbẹ́ fi máa ń tòrò ṣẹ́ni tí mo bèèrè lọ́yìn tí ẹ̀ bá ti ṣe fún mi ní tí èmi àti ìjọ sè tí lè fi jó gbogbo ayé ló máa gbọ́. nígbà never you raise your voice at me again. n bá náwó sí ibi ẹ̀ máa ṣe fún mi. máa gbá a lójú ni o jẹ́ àwẹ̀rẹ̀ ni. Àǹtí Táwà Yorùbá ó dá ṣáká lẹ́nu yín
mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tẹ máa ń kópa nínú ẹ̀ ẹ ti ṣe àwọn eré ìbílẹ̀ àwọn àṣà ìbílẹ̀ tí àwọn èdè ńláńlá àwọn èdè gidi àwọn òwe oríṣiríṣi tí wọ́n wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ọdẹ ní tẹ́tí ẹ̀ tún ti kọ́ṣẹ́ gan pàápàá ẹni tí wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n máa ń gbé àṣà àti ìṣe ga lọ́pọ̀lọpọ̀ ni. bẹ́ẹ̀ ni. àwa náà wá fẹ́ kí àwọn olólùfẹ́ wa nílé àwọn tí wọ́n ń wò wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà àti àwọn tí wọ́n ń gbé òkè òkun pàápàá tí wọ́n jẹ́ ọmọ tiwantiwa àwọn ọmọ káàárọ̀ oòjíire a fẹ́ máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́ ìdí tá a fi gbé abala tá a fẹ́ wọ̀ ìkàlẹ̀ nìyẹn èyí tá à ń pè ní ṣòláyà. ẹ̀mí kanlẹ̀ àǹtí Táwà ṣe ẹ láyà. mo láyà. ẹ ṣe ṣùkú tó wà ní iwájú èmi àti yìí ìbéèrè 10 ló wà ń bẹ 3 lẹ láǹfààní àti mú ṣẹ́rí 3 tẹ bá mú yìí èmi á bí yín ẹ̀ẹ́dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn nìyí ṣó ti yá. ẹ má tù ẹ má tù. mi ò tù 3 ó ti pé báyìí. ẹ má ṣòjòrò. ó ti pé 3. ó ti pé. ìbéèrè ìkarùn-ún tó jẹ́ àkọ́kọ́ orúkọ oyè ọba aládé wo ni wọ́n ń pè ní ọlọ́jà. 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 bẹ́ẹ̀ ni. mi mọ̀. ẹ mọ̀. mi ìgbọ́ rí pàápàá. orúkọ ọba ìmẹ̀sí ilé. ìmẹ̀sí. bẹ́ẹ̀ ni ìmẹ̀sí ó ilé. dẹ̀ kí n mọ̀ ọmọ rẹ̀ sí ní mí. ó dẹ̀ ó yẹ kẹ́dẹ̀ mọ̀ kò burú ẹ ti mọ̀ lẹ́nu náà nìyẹn. tẹ bá bí mi lọ́la mo máa sọ. inú mi dùn. ìbéèrè ìkẹta tó jẹ́ ìkejì kò sẹ́ni tí nǹkan rẹ̀ òun kò sẹ́ni tí fàárí ò tọ́ sí ayọ̀ ń dá irun ìpéǹpéjú sí ojoojúmọ́ ni pẹ́pẹ́yẹ ń wẹ̀ tí ó ń fi omi túnra ṣe ẹranko igbó wo ló ń pàrẹ̀wù tó bá fẹ́ ṣe fàárí. kíní nìyẹn kalankini. Lion. bẹ́ẹ̀ ni. Lion. báwo ló ṣe ojoojúmọ́ ni lion máa ń pàwọ̀. no kò kí ń ṣe lion. níwọ̀n kó wo ni èdè sọ fún mi náà. kàn gbé wá láti ilé. ẹ máa dójú tì mí. kàkà kó wẹ̀ tó kàkà kí ẹranko yẹn tá à ń sọ yìí kàkà kó wẹ̀ ó máa ń pààrọ̀ ẹ̀wù ni. ọ̀gá máa ń change náà. ìyẹn máa ń gba aṣọ ni. ó máa ń gba aṣọ aláṣọ wọ̀ ni. bẹ́ẹ̀ ni ẹranko yìí tẹ bá mọ̀ pé kíní yìí ti kọjá ń bí báyìí ó ti bọ́ rálẹ̀. ejò ni ẹ mọ̀ pé ejò máa ń bọ́ àwọ̀ sílẹ̀ wọ́n máa ní kò ní débẹ̀ padà mọ́ tó bá ti bọ́ sílẹ̀. àfìgbà tí mo ṣáà tì yín dọ́nà lọ́kàn tí yín ní ìsìn ẹ ti gbà. mo gbà á. èmi mo tọ́ yín sọ́nà ẹ má lẹ̀ gbà. ó tì o mo ṣàmọ̀ pé ọjọ́ kan mo lọ shoot ní inú igbó kan mo kàn rí àwọ̀ ejò ni ẹ̀rù bá mi pé ejò ni o bàbá kan bá ní bó ṣe wà yìí ó ti bọ́ ẹ̀wù kò lè wá mọ́ ejò ni. òun ló máa ń bọ́ra lẹ̀ tó bá fẹ́ ṣe fáàrí. ejò ni. ẹ gbìyànjú. ìbéèrè kẹrin tó jẹ́ ìkẹta irúfẹ́ obìnrin wo ni à ń pè ní ato tàbí ìyá àgan nílẹ̀ Yorùbá. àwọn àgbàlagbà lè ní àwọn bíi grandma àwọn àgbàlagbà ìyá àtàn. ìyá àgan. ìyá àgan. ìyá àgan. ẹ tún wò mí ẹ ní kọ́ mi God ní ìmọ̀. ẹ mọ̀ obìnrin tí ó bá ní àǹfààní àti wọ ìgbàlẹ̀ pẹ̀lú ẹni tó ru ẹ̀kú. ẹ̀kú eégún. bẹ́ẹ̀ ni òun ni wọ́n ń pè ní ìyá àgan àbí ato. ẹ̀yin náà mọ̀ pé ẹ tún ti kọ́ ìmọ̀ kún ìmọ̀ báyìí ní ìsìn. bẹ́ẹ̀ ni ìmọ̀ òpin síbì kan. Yorùbá tí ẹ̀gún ni kò sẹ́ni tó mọ̀ tán. bẹ́ẹ̀ ni. ìdí tá a fi gbé abala ìkalẹ̀ òun nìyẹn. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Àǹtí Táwà. Ma. ṣé ẹ fẹ́ràn orin kíkọ?
mo fẹ́ràn orin ṣùgbọ́n Ọlọ́run ò rí lè ràn mí acting kí n act. tẹ́ ẹ bá wá sí ní oko iṣẹ́ kí lẹ máa nífẹ̀ẹ́ àti ṣe. mo máa ń wà ní pẹ̀lú mọ́mí mi mo nífẹ̀ẹ́ kí n máa fara nu wọn torí ẹ mọ̀ èmi nìkan obìnrin tó bá tí bá wà location bí mo ṣe ti wà lórí ètò yìí mo mọ̀ pé wọ́n á ti pè mí fún mi àti bẹ́ẹ̀ kú. tó ti bá ti wà níbẹ̀ yẹn ni wọ́n máa ń dùn láti rí mi kí n jókòó tí wọn kájọ máa ṣeré kájọ máa rojọ́. adé orí ńkọ́ ṣé àfẹ́sọ́nà ti wà ní ẹgbẹ́ kan. àfẹ́sọ́nà wà níbì kan báyìí. lágbára Ọlọ́run á ṣe yín lọ́rẹ́ ara yín adùndẹ̀ la máa rí ń bẹ̀. abala tó kàn ní ìsìn àti táwà òun ni abala gbajúmọ̀ ń jó ó wù mí kémi àti ó yá. ṣó ti yá. yes. kájọ fẹsẹ̀ rájú. no problem. ẹ bá gbóhùn sókè lọ. Ajó ìwá lóòótọ́ ni o ṣé pé ẹ fẹ́ràn ọjọ́ tó pọ̀ tó báyìí. díẹ̀. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ijó tá a jó sí yẹn ta lẹni tó kọ. Alhaji Wasiu Ayinde Marshal. ẹ ṣe kí ni wọ́n wá pe àkọlé àwo yẹn. mi ò mọ title ẹ̀. òun ni wọ́n pè ní the ultimate. the ultimate bẹ́ẹ̀ni. kẹ́ tó máa lọ àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ̀yin nípapọ̀ àwọn tí wọ́n ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe mo fẹ́ kẹ́ ẹ gbà wọ́n lọ́rọ̀ ìyànjú. ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí tó jẹ́ pé àdúrà ni ẹ ṣáà máa ń gbà fún mi ní gbogbo ìgbà mo mọ̀ lóore o ẹ ṣé gan ni ṣe rí ilé ayé yìí kò sí nǹkan kan bí ká ṣáà máa gbàdúrà ká dẹ̀ máa ṣe sùúrù ká má jìnnà wa lẹ́sẹ̀ ká má máa pa irọ́ ṣe rí irọ́ ẹni tó bá parọ́ ló máa jalè ilé ayé yìí ó fẹ̀ gan ṣùgbọ́n tá a bá ti ń gbàdúrà tá a dẹ̀ ní àfojúsùn pé vision mission pé ibi tí mò ń lọ yìí mo máa débẹ̀ tá a dẹ̀ bá tọmọ ní kejì jẹ àwa náà máa débẹ̀ nítorí pé èmi náà ti ń dé àwọn ibì kan sínú mi dẹ̀ ń dùn nítorí pé mi ò ṣèbàjẹ́ inú mi dẹ̀ ń dùn ní gbogbo ìgbà ṣùgbọ́n jẹ́ ká máa gbàdúrà olórí oko àdúrà tá a bá ti ń gbàdúrà a máa débẹ̀ gbogbo nǹkan kí nǹkan tá a bá ti ń dáwọ́lé ó máa yọrí sí rere ni tẹ́lẹ̀ kan máa ń perí wa láìda àdúrà tá à ń gbà táwọn òbí wa yẹn wọ́n máa jẹ́ gbogbo ìbànújẹ́ ni àní rí ìbànújẹ́. ẹ ṣé gan ni àmì lágbára lọ́wọ́ Ọlọ́run láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yìí nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Mikwa Enterprises wọ́n láwọn nífẹ̀ẹ́ yín pé tẹ bá ti wá ká fún yín eléyìí láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics ti Alhaja Shine MTN àwọn náà
wọn ò gbẹ́yìn wọ́n ní ká fún yín lẹ́bùn ní ọjọ́ tí ẹ bá ti wá. èmi nìkan tán eléyìí pọ̀ ó pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ láti òkè délẹ̀ bẹ́ẹ̀ ti ṣe nífẹ̀ẹ́ wa tẹ́ ẹ fún mi ní ẹ̀bùn pé kí n máa gbé lọ Ìbàdàn o kí ìyá mi rí kan ní mo lọ gbajúmọ̀ dá táwa mi lọ gbajúmọ̀ ẹ ṣé o iléeṣẹ́ yín ò ní jóná ọkọ ọba àdàbà kò ní ṣayín lẹ́sẹ̀ o ẹ ṣé adúpẹ́. ilé tiwa tó lọ báyìí kò sí nǹkan tí ó ní ìbẹ̀rẹ̀ tí kì í lópin àmọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ká tó ṣẹ́jú páú báyìí ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí á tún padà gun orí afẹ́fẹ́ ẹ má wàá jẹ́ kí n lọ láì jẹ́ kó máa yé wa ń pé tìmí títí ńkọ́ òun la wo tìmí títí tìmí jìnà òun la wo tìmí jìnà ká sinmi títí kò dàbí ká bá ní délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi àti àǹtí Táwà sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá òun ní pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrìn gbogbo wa kó tó wá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ńkọ́ láyọ̀.